Yes, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo àgbáyé, Mákindé Fásúnlé lórúkọ mi, ọmọ ayé tí kò gbọdọ̀ pa tárùn gbọdọ̀ gbédè. Bàbá Akọlábẹ́kúta mi wọ́n sọ pé èrìgì láwo àpáṣà ọwọ́ tún dẹ o Ifá tún ti rí wọn ẹ wojú ẹni tẹ̀ ń wò yìí, ẹ wojú ẹni yìí lára àwọn tó ń ṣe fake alert tí wọ́n máa ń lo fake alert tó máa gba owó jáde, òun tún rèé o, owó rèé o, ṣùgbọ́n bí gbogbo bí iṣu ṣe tú bọ́ọ̀bẹ ṣe bẹṣu gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́. Ẹ jẹ́ nǹkan gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí ná. Sọ̀rọ̀ ẹgbẹ́ tí ò ṣe wọ́n lo wà tí ò dá. Ó yá orí ọlá kí ni? Ọlá òṣèlú ọlá òṣèlú kan. Kí ló lè sọ ń pa arákùnrin tó ṣe fake alert? Mo gbé wọn láti Aṣọ́rò garage. So gbà tí mo gbọ́n láti Aṣọ́rò garage ọ̀nà fẹ́ gbowó ní Aṣọ́rò gba ibi fagbẹ́ǹsì. So mo dẹ̀ drop wọn bẹ̀ wọ́n gba owó. Ṣùgbọ́n tá dẹ̀ lọ ọmọ àti wọ́n dẹ̀ jọ ń sọ̀rọ̀ ọ̀nà àwọn máa ń rí àkóbá kan wọ́n máa sọ pé wọ́n jalè wọ́n tí wọ́n mọ́lé wọ́n sọ pé wọ́n kìíní kan kìíní kan wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ níbẹ̀ yẹn gbàtò kí n tó já wọn bọ́lẹ̀. So lẹ́yìn ìgbà yẹn ṣá gbàtò di ọjọ́ kẹta ẹni tó ní POS yẹn mọ́ mi tó rajọ lọ church kan náà ni. So ó wá pé ẹ̀gbọ́n mi pé kí máa bọ̀ gbàtò ìjọba wá sọ pé ní tí gbogbo wọn jẹ ká pé ó ti wá fún wọn náà wọn níbí báyìí pé ó ti wá fún wọn náà wọn níbí báyìí pé ó ti gba 41,000 pé kí ni mo lè ẹ̀kọ́ ni mo lè ṣe bẹ́ẹ̀ mi ì mọ̀ rí o pé mo kàn gbé lérò ni o pé mi ì mọ̀ rí o pé mi ì mọ̀ rí rárá o pé mi ì mọ̀ rí o kọ̀ọ̀kan bí a wá tó ṣe tí bá mọ̀ rí pé kí má wọ̀ rí pé ọlọ́run á fún wa mọ̀ àní kó má wọ̀ rí àtẹ̀mí náà try bá a ṣe máa rí mu kó dẹ̀ gba fọ́tò ẹ̀ mú ní lọ́wọ́ ó tún ṣe ìdílé nì láṣẹ́rò ó dá mi dúró lórí ọ̀kadà àtò dá mi dúró lórí ọ̀kadà ó ní kí máa gbé ó ní kí wá gbọ́n lọ sí NNPC ó ní NNPC ó nìyẹn òun kò sí problem kó wọlé bàtà wa ó kú díẹ̀ kí n dé Aṣọ́rò wọn sọ fún pé Aṣọ́rò tí mo ti gbé náà arákùnrin mi pé àbọ̀bọ̀ ìlélẹ̀ yìí mo ní ẹ̀gbọ́n ṣé rántí mi ṣá lóhùn rántí mi mo ní síbẹ̀ yìí ni mo gbé lọ gbówó l'Aṣọ́rò ó ní kò ń ṣòwò nà ẹ̀yin kọ́ ó níyẹn mo ní ẹ̀yin kọ́ ó níyẹn ẹ̀yin kọ́ ó níyẹn mo ní ẹ̀gbọ́n ẹ̀yin níjọ. ó sọ bẹ́ẹ̀ fún pọ́wọ́ ni mo ní òun ni ó ní kò ń ṣòwò àtàtù bẹ̀sì ní dragẹ̀ ó ní èèyàn méjì ayé o pé kí má lọ wù àkóbá o ó sọ bẹ́ẹ̀ fún mi àkóbá bíi ti bá o mo ní ẹ̀jẹ̀ ẹni tí ó gbé oní kí má ní sójọ bàtà débílẹ̀ kó mọ́jọ kan yẹn ara fún mi tí máa bójú ẹ̀ mo rí pé ó ń fa ètò mọ́nú ó ń pẹ́nu lá fún mi. ó ń pẹ́nu lá fún ẹ. bẹ́ẹ̀ni pé kí má ní sọ ní wàá mú abọ́lẹ̀ gbàtí mú abọ́lẹ̀ mú àbùsùn wọn náà ẹ̀gbọ́n àbájọ débílẹ̀ ti gbowó yẹn wọ́n ní kí n ṣe oúnjẹ jẹ pé kí n má wọrí lóhun lò gba owó yẹn pé wọ́n ṣe pé nọ́mbà wọn wà àwọn ọ̀nà mo ní nọ́mbà yẹn wà ṣùsọ̀ láti gbà yẹn ó ní kí n má wọrí pé kí n jẹ́ kájọ ṣe. ìyẹn rẹ o ojú àlè kí lorúkọ ẹ agbolé ò lágbolé yín Ìbàdàn ọmọ òjé ni ẹ. wọ́n dẹ̀ ní àwọn òòrùn sọ̀rọ̀ sókè ní pé àwọn ò tí ì rí pàtàkì wọ́n dẹ̀ àti mú nọ́mbà mi wá pé ilé ìsìnkú tí ó bá lọ pé àwọn máa pẹ̀lú pé àwọn máa jẹ́ kí n mọ̀ ẹ̀rẹ̀ gba nọ́mbà pé àmì làwọn gbéṣẹ̀ pé èmi ni mo wá ní mi ò wí pé Ìbàdàn lèmi ti mọ̀ pé níbo ni ẹ ti gbé mi wọ́n wá ní èmi làwọn gbé mi pé tí mo sọ pé mo fẹ́ lọ gbowó ní mo fẹ́ gbowó níbẹ̀ yìí tàbí dèmọ̀jọ́ báyà dèmọ̀jọ́ sọ bẹ́ẹ̀ wọ́n sá sọ nígbà wọ́n pé wọ́n fẹ́ máa pariwo pé wọ́n fẹ́ máa pariwo sani òun ní sùúrù pé ẹni tí mo fẹ́ sálọ ní mi ò sálọ pé ẹgbà fóònù mi dání kẹlẹ̀ ọ̀gbìn mi ò sálọ. lásán ló ti máa ń tẹ̀ tó bá dẹ̀ ti tẹ̀ á dàbí ìgbà pé wọ́n rí owó yẹn. pèlè pé owó lọ owó tí mi ò sẹ́ndì owó ó kàn máa gbórúkọ ọmọ lásán. ó kàn máa gbórúkọ ọ̀yà bàbá ti lórúkọ àwọn yàrá rò wípé báyìí tó ti forúkọ àwọn yìí gbàdá ní ọjà tó ọmọbìnrin yìí náà àbí òun ló gbọ́ láì lọ́jọ́ yẹn ó yá bá ọ̀rọ̀ ṣe jẹ́. orúkọ mi ni Ọlálékan Sùdíyàt on the 26th of August last week Tuesday ní ọ̀sán ọlọ́kadà kan gbé wa ó dẹ̀ bọ́lẹ̀ lórí ọ̀kadà ó lóun fẹ́ gba 40,000 pé òun fi ṣe ó dẹ̀ fi aláàtì ràn mí mo dẹ̀ rí pé ó ti ṣe 41,000 but mi ò rí message pé ó wọlé mi ò dẹ̀ rí owó yẹn yọ ó dẹ̀ fún mi ní nọ́mbà ẹ̀ pé kí n pe òun pé kò sí wàhálà pé granite ni iṣẹ́ tóun ń ṣe pé kò sí problem mo dẹ̀ ní òkè pé mo ti gbọ́ ó dẹ̀ pe nọ́mbà ẹ̀ ó gba nọ́mbà mi sórí fóònù ó pè lẹ́sẹ̀kẹsẹ̀ ó rí tó tún wá pè mí padà pé ẹ̀ ló ṣé mo ti rí owó yẹn
mo ní mi ò tí ì rí sọ́kàn mi ti balẹ̀ pé kò lè jẹ́ kó fẹ́ lò mí ní jìbìtì kò pẹ́ ni mo wá lọ sí access pé kí n lè lọ yọ owó yẹn jáde tàbí tí network mo bá tiẹ̀ dá pé tí bá tiẹ̀ lè rí balance wò kí n lè mọ̀ pé owó yẹn wọlé gbogbo ATM access bank kò ṣiṣẹ́ wọ́n ní láti lọ tò sí inú bank ìgbà tó máa fi kàn mí lórí pé kò sí owó kankan nínú àkáǹtì mi 41,000 ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí pé ṣé kò yọ owó mi mọ́ ṣé kò yọ owó mi mọ́ 41,000 ló lóun sẹ́ǹdì sí mi tí mi ò rí so mo dẹ̀ dé bank mo rí pé kò sówó. sọ̀rọ̀ sókè. kí ló sún ẹ dédìí iṣẹ́ yìí. àkóbá tẹ́jú kó bá mi nítorí ẹ̀ àkóbá tí wọ́n ṣe kí ni sọ̀rọ̀ sókè. láì mọ́wọ́ láì mẹsẹ̀ torí pé o ti jìyà ẹ̀rí láì mọ́wọ́ láì mọ́sẹ̀ tán ló jẹ́ kí ọ̀nà máa ṣe é. àwọn èèyàn bíi mẹ́ta ló ti pè é lónìí láti Ìbàdàn tó sọ pé o ti gbá wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó márùn-ún.